bẹ́ẹ̀ ni sà. àṣírí. Ẹ̀mí Ọlọ́run mú mi lọ sínú Matthew chapter 25 láti ẹsẹ̀ ìkíní dé ìkẹtàlá. Ibẹ̀ láti gbọ́ nípa wúndíá 10. 5 yege 5 ò yege. 5 páàsì. 5 ò pass. 5 fẹ́ẹ̀lì. Sà, ẹni tó bá parí ọdún yìí láyọ̀ tó ṣàṣeyọrí tí gbogbo ìlérí àti májèmọ̀ Ọlọ́run ṣe fún ó pass ó yege. ó yege. Bẹ́ẹ̀ ni sà. kábíyèsí. Kì í ṣe gbẹ́ni tó wà láyé tí òkú ló yege o. ọ̀kan wà nínú ayé ẹlòmíì wà bí aláìsí. kò yege. ẹlòmíì nǹkan ọjọ́ orí ni kò ráṣeyọrí ka o. kábíyèsí àṣírí ọ̀rọ̀. Ogun ní wíìnì ọ̀pọ̀lọpọ̀ wíìnì ogun torí pé kò yege. Wòlíì sọ ìran, aláàfáà sọ ìran, wọn àdẹ̀ ríra wọn rí. Ìran kan náà dẹ̀ sọ. Wọn à parọ́ bó ṣe rí náà sọ ní ìran ògo kò ṣẹ. kò dẹ̀ ṣẹ́. Àfìràn burúkú ló máa ń ṣe fún. Kí ló dé? Kò yege. 5 pass 5 ò pass. Iṣẹ́ ayé kọ́ ni àwọn tí ò pass o. kí wá ló fà á. Ọ̀tá kọ́ o, ègún òdílé kọ́ o. Àìkíyèsára, àìmọ̀ nǹkan tí wọ́n ń ṣe. àìkíyèsára. àìmọ̀ nǹkan tí wọ́n ń ṣe. àìlákàsí. Ẹ̀dá tó bá fi mẹ́tẹ̀ẹ̀ta rìnrìn àjò ọdún yìí kò lè yege. Tó o bá fẹ́ yege lọ́dún yìí, tó o fẹ́ kí àṣeyọrí rẹ sọ̀rọ̀. Dádì mọ́mí ò ń gbọ́ mi tàbí òun wò mí sísá. Ìwọ náà nǹkan tó ti lé látijọ́ yìí ó fẹ́ bá lọ́dún yìí. Ó fẹ́ kàn fi ògbójúwe rẹ. Ó fẹ́ ka àṣeyọrí lọ́dún yìí kì í ṣọjọ́ orí nìkan ló fẹ́ kà. Try to succeed. Gbìyànjú kó o yege. kò yege. Àwọn èèyàn wọ̀nyí wọ́n ti ro epo sínú àtùpà wọn, 10 ni wọ́n. Àwọn tó gbọ́n tó yege wọ́n tó mú extra dání. létí wọn. Àwọn yòókù 5 ní kíni èwo ni òṣè èwo ni ṣáárì mi. Ìsáwọn lọkọ ìyàwó ni. Èyí tá a ti rán sínú láńtà yìí ó ti tó. Títí 7 ọkọ̀ gan máa dé láì mọ̀ wípé kò ní yà. yóò pẹ́ dé. Àwọn sùn, àwọn tó gbọ́n sùn, àwọn tí ò gbọ́n náà sùn, wọ́n jọ sùn ní. wọ́n jọ sùn náà ni. Bẹ́ẹ̀ ni ìgbà tó yá ariwo ta pé ọkọ ìyàwó dé tí í ṣe Jésù lùwà. Ariwo sọ pọ́kọ́ dé, kálukú tètè dìde, wọ́n yín láńtà wọn sókè. Wọ́n wá rí i pé epo ti fẹ́ tán. Àwọn yẹn tó gbọ́n, wọ́n yege, wọ́n ya mú extra wọn, wọ́n ya àfi síbẹ̀. wọ́n dá sí i. Àwọn tí ò gbọ́n, òwú lásán ló kù tó ń jò. Wọ́n ní ó ti dé tòsí kí la fẹ́ ṣe báyìí. Ẹ fún wa nínú epo, wọ́n ní láyéláyé. ọjọ́. Ẹ lọ wá tiyín náà. Wọ́n ní ṣe bí kò tí ì wọlé tá a bá fi máa dé, tá a bá fi máa repo dé yóò ti súnmọ́. Kán tó dé ọkọ ìyàwó ti dé ó ti tilẹ̀kùn. kábíyèsí Wọ́n wá lẹ́nu. kẹlẹ̀kùn àwa ti wà níbi ti pẹ́ àjọ wà níbi tájọ́ ń retí rẹ náà ní ọkọ ìyàwó. Ó ní kò sáàyè fún yín nínú ilé mọ́. kéde ẹ̀ sí páyé nù. Ṣéṣe ayé wá ní. sáyé kọ́. Àwọn ni wọn ò lákàsí. Wọn ò gbọ́n. wọn lákàsí. Wọn lákàsí, wọn gbọ́n. wọn gbọ́n. Bẹ́ẹ̀ ni ẹ̀dá tó bá ti wà láyé tí ò bá ti ní àkàsí ogun burúkú ni fún un. ẹ ṣáà wò. Rédíò sọ̀rọ̀. tí ò lákàsí. A ní oníwàásù ó lọ káàkiri kálukú sọ tiẹ̀ tinú ẹ̀ ló máa ṣe àbí máa ṣe ní òjẹ́ lómi ò kọ́lé tọ́dún yẹn fi parí. kábíyèsí lẹ́nu. No problem náà ni. ó simple. Tí gbogbo nǹkan tó fi bọ́ sọ́wọ́ lórí mọ́ lọ́wọ́. Àìmọye orí rédíò náà ti pariwo àdúrà lọ́dún tó kọjá ẹlòmíì ò fọkàn sí kò mọ̀ pé tó ń tán léegun ọdún wọ́n rò pé ó ṣe máa dùn lọ nìyẹn. Wo condition tó bá rẹ̀ báyìí. kábíyèsí lẹ́nu. Any condition tó rí kó bá rẹ̀ tó bá máa yege lọ́dún yìí súnmọ́ Ọlọ́run dáadáa. ó súnmọ́ náà dáadáa. Fayé ẹ fún Jésù. lẹ́rọ̀. Bẹ́ẹ̀ ni ìdí ni pé ẹnikẹ́ni ò lè rí nǹkan kan gbà lẹ́ẹ̀jẹ́ pa bá fún látọ̀run wà. Kó tó fún ọ látọ̀run á jẹ́ kó dá ọmọ. kó tó fún ẹ látọ̀run á jẹ́ kó dá ẹ mọ̀. ó dá ọmọ. Ó ní èmi máa àwọn tèmi mọ̀ mí. Ó ń gbóhùn rẹ lójoojúmọ́. Ìwọ gan òwú ayé ara ẹ̀ níran lọ́dún yìí. No problem tí nǹkan kékeré yìí tó dẹ̀ fi di ní lámẹ́lòmíì lọ́wọ́. kábíyèsí lẹ́nu. Àwa mọ̀ ní pé Ọlọ́run ò dá sóhun kinní kan ni ò ṣe kinní kan sóhun tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. Ayé kọ́ ló ṣe àwọn wúndíá 5. àìkíyèsára àìgbọ́n ni. tí àìkíyèsára. Wọn ò gbọ́n. ó lè mọ̀ jẹ́ kí èèyàn. àìkíyèsára àìlákàsí. Ó lè dá àyàn dúró sójú kó lè mú kógun borí èèyàn. Èèyàn lè lo ayé rẹ̀ lọ́dún ìbò ṣe lo last year. ó easy bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Fayé ẹ fún Jésù jí aládùúrà lọ́dún yìí. Má fi àdúrà kàn ìbò ṣe fi kàn last year. Gbogbo nǹkan tèmi àti bá máa ṣe ká fi àdúrà ṣíwájú. Numbers 14:28 ó lóun kó tẹ bá wí létí mi ni mo ṣe. Ẹ tó wá jẹ́ ẹni tó ń ṣàánú pàápàá fún opó. Ó lẹ́ni tó bá ṣàánú
yóò rí àánú gbà. Bíbélì sọ bẹ́ẹ̀. Yes sir. Fẹ́ tó bá ṣàánú yóò rí àánú gbà. Bẹ́ẹ̀ ni. Kábíyèsí lẹ́nu. Tá a bá lọ wọnú Róòmù kankan náà ó sọ̀rọ̀ nípa àánú bẹ̀ dáadáa. Ọ̀pọ̀ èèyàn mélòó ni ìwọ gan ṣàánú fún láti àtọ́lọ́nà wò ṣàánú. Ọ̀parí. Ẹ tún Yes sir. Èèyàn mélòó lèmi àti yín ṣàánú fún lọ́dún tó lọ tá a wá sọ pé àráàánú bọ̀ lọ́hùn ṣàánú wa. Ọ̀fẹ́ kọ́ ní ro. Bẹ́ẹ̀ ni gbogbo àdá tá a bá lè mú àánú ṣíṣe mọ́rin àjò wa lọ́dẹ̀ pàápàá fún opó àwọn ọmọ aláìníyá aláìní bàbá. Àwọn tó nílò àánú bẹ nínú ilé wa àwo ibi tán wà. Àwa ní nǹkan wa ò tẹ̀síwájú a ní ò lọ déédéé. Ẹni tó dá ojú wa ṣaláìríran bí. Ẹ já kíyèsí lọ́dún ká lè yege bí àwọn wúndíá 5 tó yege. Kémi àtẹ̀yìn lè yege kí iléeṣẹ́ wa yege lórí ọmọ ká yege lórí ọkọ lórí àdáwọlé ṣe ká yege. Ọlọ́run ìdára sí wa gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà. Ó ní bàbá fi ọmọ òfin gbogbo lé lọ́wọ́. Ẹ jẹ́ ká sinmi lé ọmọ ẹ jẹ́ ká mọ ìrìn àjò ayé wa lọ́dún. Gbogbo nínú tó fi lé lọ́wọ́ yẹn ni tá a fẹ́ lọ́dún ìwà. Kìkìdá ká gbọ́ràn káwa gan dẹ̀ ní àkàsí. Ká lákàsí ẹlòmíì ò lákàsí rárá gbogbo nǹkan àpòpò tó ẹ́ àfojúrí náà a kò ní kà sí tó bá wá rẹ́ni tó kà sí tí nǹkan yẹn wá bù tó di nílá dáadáa mọ́ lọ́wọ́ ní à èmi ló dẹ̀ yẹ kí n wà ní kọ́ndíṣàn yẹn èmi ló dẹ̀ yẹ kí n ní kíní yìí o. Àìlákàsí dẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Àìlákàsí àìgbọ́n bẹ́ẹ̀ ni sà. Ó jẹ́ kí ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nù. Ọgbọ́n tá a wá rìn náà tó wá póríṣiríṣi ọgbọ́n olè ọgbọ́n ète ọgbọ́n tó tún lè ba nǹkan tí ó ti dá ajẹ́ mẹ́lòmíì lọ́wọ́ lẹ́lòmíì gbọ́n kò gbọ́n